Ẹ káàbọ̀ padà sórí ètò wa Èjì Òwúrọ̀. Ibi tí a mórílé lónìí, òun náà ni ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná, iná tá à ń lò nínú ilé, iná tá a fi ń ṣiṣẹ́. Lọ́dún tó kọjá kó tó di pé wọ́n yan gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ Babatunde Raji Fashola SAN gẹ́gẹ́ bí mínísítà fún ètò iná àti nǹkan power sí gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀, ó ṣàlórúkọ tó pọ̀, olóyè mẹ́ta àti jù bẹ́ẹ̀ lọ. Kó tó di pé wọ́n bọ́ síbẹ̀ náà ti ń sọ pé ètò iná o báyìí ni o, tó bá máa fi di December o wọ́n ó fún wa ní prepaid meter o, wọ́n ṣe gbá o, wọ́n ṣàwo àwọn crazy bill, ẹ ti máa rá àwọn crazy bill bíi pé kẹ́ ẹ lo iná 1000 wọ́n fún yín ní 10,000 15,000 20,000. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà lọ nẹ́ẹ̀kì, oníkálùkù ṣáà ń ṣe, àwọn kan níná àwọn kò níná. Mo tún wò ní tẹlifíṣàn láìpẹ́ yìí, àwọn Màgbòrò ní ìpínlẹ̀ Ògùn, Màgbòrò wọ́n ti sọ pé àwọn ti níná sìn ilẹ̀ ta sí tẹ́ pé kò tiẹ̀ síná. Àwọn abúlé kan tiẹ̀ wà tí ò tiẹ̀ síná tẹ́ pé wọ́n kàn rópò náà ni wọn ò mọ bí náà gbogbo yẹn ó ṣàpọ̀ ojúbọ òkun. N ta fẹ́ gbé sọ lórí ètò Èjì Òwúrọ̀ lónìí rè o pẹ̀lú Prince Apata Akinsemoyin. Ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀. Ẹ sà. Ẹ káàárọ̀. Ọ̀rọ̀ náà yìí mọ̀ pé ẹ̀yin náà ń lò ó. Ẹ̀yin ò sí lára àwọn Nigerians náà jìyà náà torí pé prepaid lẹ́yìn lò lọ́wọ́lọ́wọ́. Ẹ bọ̀ tá à ń níná. Ẹ ní. À ń níná. Wọ́n rí bí exploit àwa ni but à ń níná. Exploitation yẹn gangan ni wàhálà abẹ báyìí ní ìsinyìí o. Actually exploitation yẹn ó ṣe mí láàánú fún ìjọba and ẹ̀yin Nigerian fúnra rẹ̀ wá pa mí mọ́ tó máa ń ṣe wá kíní tí ń go on ní tí èmi rí mẹ́pà tí wọ́n pawọ́pọ̀ lé àwọn aráàlú wọ́n dẹ̀ rí wa ní mùmú honestly speaking tó tí a bá ń ro gbogbo ọ̀rọ̀ náà ní àti bí 16 years àti ẹ̀ ní tábàdé military government àwọn ẹ̀ messed up láti gbà tá a ti bẹ̀rẹ̀ democracy bí 16 years sọ́nù àríbi fix iná láti gbà fix ẹ̀ tí trillion dẹ̀ ti lọ lórí ẹ̀ the same mess now wọ́n tà fúnra wọn exploitation yẹn wá continue eléyìí tí mo sọ yìí kì í ṣe pé bóyá party báyìí ló wà party báyìí ó cut across àwọn kábàáyì wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni and because wọ́n rí Nigerians bẹ́ẹ̀ ló fà á so wọ́n rí wa bẹ́ẹ̀ because if tó ẹ pé a really mọ ohun tá à ń ṣe ni mi ò pé wọ́n bí gọ́ọ̀mẹ̀ntì kan rí tó máa ṣerú eléyìí ìlú mi ìsọ́lé ìyá ní Nàìjíríà mi láti máa rí tó ẹ pé kó tó gẹ̀ẹ́tì ẹ̀tọ́ ẹ lórí nǹkan kan àdògún àdòdè tó bá dúró pé bó bá ti lè rí kó rí because there was a time tí mo ń bá àwọn ọ̀rẹ́ mi discuss ẹ̀ èmi sọ mo ní lulu ẹlú manager mi ẹlú director mi di no mo sọ ìdúrà tí no à ń sọ kẹ́mi tó gba prepaid meter mo tíráǹtì ẹ̀ mo ní máa pa olóhùn máa pè mí náà mo ní máa fọ́ lórí nígbà tí wàhálà pọ̀ tí wèé ń lọ tó ń bọ̀ wọ́n gbé prepaid àti wàhálà ti bọ́ lọ́wọ́ kìíní then mo wá fi ẹ̀ látòrí prepaid meter yẹn mo rí bill tó ń kọ fún àwọn èèyàn orí mandarin why ti government máa allow fraud don't commit brazenly pẹ̀lú the so-called discourse last time pẹ̀lú chairman wọn kan tó lórí television radio program kò rọrọ̀ sọ. ẹgbẹ́ méjìjọ pàdé lórí program. lórí yẹ ní radio continental kò rí ọ̀rọ̀ sọ ó kàn bí mi kìnnìkan look èyí tí mo sọ everybody mo lè sọ pump and plain púpọ̀ owó tẹ̀ ń san tẹ́ bá ń san 100 10 naira ló yẹ kí n máa sọ 10 èmi ni mo sọ nu bíi ìtọ́ ń gbọ́ wá fún yín. pé kọ́tẹ̀ yẹ kó 100 naira ní bíi ìtọ́ mú wa. kò yẹ kó sọ 100 10 naira ló yẹ kó máa sọ ní bí náà tẹ̀ mí mo sọ tó bá dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ mo máa ń sọ fún gbogbo ẹ̀ ní document kọ́kọ́ máa kọ́ sọ tí country mo máa lọ báyìí à ń sọ̀rọ̀ change the same rubbish ń go on àti Èkó disco àti Kẹjà disco Lagos àtàìmọye disco oríṣiríṣi disco genco all sort of rubbish. Now National Electricity Regulatory Commission NAC wọ́n audit àwọn people properly. Fraud long outright fraud one of their directors sọ́ngbà kan pa àwọn operate manually and federal government ń gbọ́ yẹn because our minister ta ní
commissioner governor ta ní ẹ béèrè èèlò ló ń san lórí owó náà èèlò ló ń san lórí owó náà because ọ̀gọ̀rọ̀ yọ láti pocket ẹ̀ so ordinary man tó ń gbé a room tó ní television tó ní stereo tó ní standing fan or ceiling fan gbéra kó ní boiling kìnnà bí kìnnà tó pè àbẹ̀ water heater nǹkankan ó ní bí iná ṣe wà now èmi mo ń sọ authoritatively ó lè lóná 1,000 lóṣù kan now on bill àwọn yàrá kankan bò mí 3,000 5,000 now owó yẹn ń bolo lọ fraud ni country tó bá dẹ̀ civilize ò ní máa ṣe nǹkan bá wọn now kò sí record wọ́n deliberately máa operate accounting system wọn manually kọ́ bí wọ́n rí software olólù tó bá complain fún wọn pé bóyá wọ́n gbé 900 kilowatts wá fún ẹ lóṣù kan bẹ́ẹ̀ni 900 kilowatts èyí tèmi ń lò lóṣù mẹ́sàn-án nínú flat 3 bedroom wọ́n ń gbọ́ afánùkù àwọn kan lóṣù kan mo sọ pump and play now ó wá complain pé kínní báwo ló ṣe jẹ́ wọ́n sẹ́ndì àwọn èèyàn lọ́wọ́ bẹ̀ customer yín complain pé ẹ over bill òun this so called estimation fraud tó ti bẹ̀rẹ̀ wọ́n á ronú bí nǹkan tí madam louis abadi deposition àbí máa exploit àwọn èèyàn because wọ́n dé dìdìrín mumu ló pọ̀ jù nú wa ó complain pé 900 ṣe jẹ́ now ó complain fún wọn then so called customer services manager yẹn reply pé nítorí commercial ni look nobody is telling you about commercial or no commercial we are telling you pé kilowatts tẹ́ kọ́ yìí ó pọ̀ jù when you multiply by the rate. àmọ́ ọmọ nàìjíríà mélòó ló lè máa sọ pé àwọn fẹ́ máa calculate. ẹ jẹ́ for the fact pé most Nigerians ò lè calculate torí ṣe pé even billing system ọgọ every person ò lè ká wọn understand nítorí pé bàbá ṣe kọ èmi gan ṣe mọ̀ pé ńgbà kan tí mo ní wàhálà kò yé mi ẹ̀yin náà lẹ́sẹ̀ fi ń yé mi mo ṣáà rí wọn kọ kínní kan pọ̀pọ̀pọ̀pọ̀ wọn tẹ̀lé kọ kínní kan. wọ́n ṣe deliberately ni ẹbí wọn end of distribution company tó bá béèrè statement of account yẹ pé kọ́ fún ẹ de pé debit credit balance that's standard yẹ pé January báyìí kilowatts báyìí ló lù whatever yẹ báyìí ló pay yẹ báyìí ní balance ẹ wọn lè produce ẹ none of this distribution company tó lè produce ẹ. èyí tó tún máa ń yà mí lẹ́nu ni pé ńgbà mí àwọn pípì yìí PSN wọ́n á dé tí wọ́n bá dé báyìí wọ́n á ní àwọn wá jáná wọ́n á ní ó yá bring your bill níjọ́ kan máa pé tẹ́yìn bá ń bọ̀ ní àti ọ́fíìsì yìí ṣé ẹ̀yin ò mọ ilé tó yẹ kẹ́ ẹ lọ ni ó ṣe jẹ́ pé bíìlì tiwa ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ fọ̀gánáísà ni bẹ́ẹ̀ bá gbé mọ́tò òde bẹ́ẹ̀ wípé wò táyà mi jò anẹ̀mú jáàkì yẹn wá kò yé yín ó ṣe jẹ́ jáàkì tìmí ni fọ̀gánáísà máa fi ṣe ṣóun ò ní jáàkì ni tó máa fi ṣe. ó sì fi lè pẹ́ ẹ̀kẹ́ máa gbé jáàkì. gbé jáàkì ṣe bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ PACN tó ń bá dé wọ́n á ní ẹ̀mú bíìlì yín wá ibẹ̀ náà tí mo máa wò wọ́n máa ṣe pé kò kí ń yé mi. ṣé mọ́tò tiẹ̀ ń lọ pẹ̀lú jáàkì àbí dandan ni kéèyàn máa lọ pẹ̀lú jáàkì ọ̀rọ̀ tí wọ́n dàbí tailor téèyàn gbàṣọ lọ fún kó bá wọn tó ní kí n mú tape rule wá òun ò ní tape rule. I'm telling you kò sí ẹgbẹ́ tí marina head office wọn ń bẹ̀ ti Èkó distribution rubbish ló kún bẹ̀ látòkè nílẹ̀ wọ́n lè sọ fún ẹ pé báyìí àfi tó bá tó èmi ṣe reconciliation account kan fúnra ara mi because I report fún NAC NAC send ẹ̀ sí wọn wọn náà ṣe the same thing the same format mo lò náà lọ lò mo mọ̀ pé kì í ṣe orí system ọlọ́tí printer wọ́n ṣe now on complain fún pé ẹ ò bá bí wọn for certain months wọ́n admit síbẹ̀ pé àwọn ti wọ́n reduce ẹ̀ but the other months wọn náwọn ò tí adjust yẹn now wọ́n sọ pé wọ́n san iye báyìí gbà báyìí wọ́n san iye báyìí gbà báyìí ẹ̀ update account yín ó dẹ̀ hàn ní reconciliation they were speaking different grammar and somebody sọ pé àwọn àṣẹ better services customer pé tí bá lọ gbé gbàjú fún yẹn ní ọ́fíìsì mbẹ̀ wọ́n ní bákan no because wà á pé
Mbọ̀ ṣé France la fi kọ́lé rélé jẹ́ kó pé pàjù fún mi pé dọ́gba qualify kó lọ́jú sí. Prince Mukala Apata Akinsemoyin. Nonsense. Ọ̀rọ̀ PACN ní nǹkan ńlá ni. Authority stealing. Ọ̀dà àdánù tó dẹ̀ ń gbà bá padà dé àtẹ̀síwájú. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Ṣé o ti gbọ́ nípa obìnrin orísun ẹ̀jẹ̀ tó fọwọ́ kan ìṣesí aṣọ Olúwa sì mú láradá, ó gba ìwòsàn rẹ̀. Èyí ló fi hàn wípé ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Ṣé o rántí ọmọkùnrin Lázárù tó kú fún ọjọ́ mẹ́rin? Olúwa lọ síbi ibojì rẹ̀, ó pe orúkọ rẹ̀, ó sì jí dìde. Ó kú ọjọ́ mẹ́rin, ó dá láyé. Èyí ló fi hàn wípé ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Ṣé o rántí òpó Sáràfátì tí àwọn onígbèsè fẹ́ máwọn ọmọ rẹ̀ lọ, tí Olúwa fi ṣe ìyanu